Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú ìwòyí, a kú dédé àsìkò yìí. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé a rí, kò sẹ́ni tó kí wa ní kí ìbànújẹ́. Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́, orí wa ò ní gbàbọ̀dẹ̀, orí queen wa ò ní gbàbọ̀dẹ̀. Lágbára Kristi Jesu Olúwa wa. Wọ́n ní Ṣáìdì ṣẹ́ wọn pé ó ti dé lánàá, ìgbà tó dé sáàfin ẹni ẹlẹ́ni. Wọ́n ló wà ní Royal Mania níbi tó wà ní ààfin. Wọ́n ní ṣàìdédé ní ló kàn gbọ́ gìrìgìrì ẹsẹ̀ tó ń tàn kàn á máàṣì wá bá ní pálọ̀ níbi tó jókòó sí. Ẹni ẹlẹ́ni tó rọra ń wo tẹ́lì tì. Pé ṣe náà kàn, pé ṣàìdédé ló kàn rí olórí Mariam. Bó kàn ṣe wá taari ẹ̀ tó tì tó bẹ̀ sí ní fún ní ìfọ̀tí gbọ́ àgbà. Lójijì, kí ló dé? Ó ní ìwọ yìí Naomi. Kí ló wà sọ pé kó má wá sáàfin yín mọ́? Kò sí ibi tí èmi àti ẹ jáde ìtajọ máa gbé láàfin. Ibi ààfin yóò lè gbà ẹ́. Ó ní ìwọ, ó ti dé. Ó ní jẹ́ ká rójú ọkọ wa lẹ̀. Ó ti dé. Kábíyèsí, ó tún ti gbé oògùn ẹ dé láti fi máa command kábíyèsí. Láti má jẹ́ kí kábíyèsí gbọ́ tiwa mọ́. Láti má jẹ́ kí kábíyèsí tún bá wọn lájọṣepọ̀ mọ́. A fi wọ yìí nìkan. Pé òun ò ní gbà ó. Òun ò ní gbà. Wọ́n ní pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ ló ṣe ń lu ká ló ń nu Naomi. Wọ́n ní kí ni Naomi kàn fò dìde báyìí. Àwọn angel látọ̀run, àwọn ogun ọ̀run, wọ́n kún Naomi láti lè bá Naomi gba Naomi là lọ́wọ́ Mariam. Wọ́n ní títì tí Mariam, tí Naomi ti Mariam báyìí. Wọ́n ní Ọlọ́run ló yọ Naomi o. Ọlọ́run ló yọ wá o. Tí ó fi jẹ́ kó lọ fi orí gbálẹ̀ o. Wọ́n tún wá pé títì tó ti yẹn kó lọ fi orí gbálẹ̀ báyìí. Pé that is the end o. Ọlọ́run ló ní jẹ́ kí agbo orúkọ burúkú. Ọlọ́run ò jẹ́ kí Naomi gba orúkọ tí ò dá. Wọ́n máa ní irú òye lásìá kọ́ ni àwọn bákan tó ń ṣe kinní kan. Ó tún December eléyìí. Ọ̀tá ẹ̀ tó ti pa èèyàn ní ààfin. Pé Ọlọ́run, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Torí ẹ̀ mo ṣe sọ fún ẹ pé a kú oríire. A ní rógun ìdààmú, a ní rógun wàhálà. Ọlọ́run máa kó Naomi yọ. Lágbára ẹ̀jẹ̀ Jésù, orúkọ burúkú wọn ò ní sọ Naomi, wọn ò ní sọ wá, wọn ò ní sọ àwọn ọmọ wa. Ní agbára Kristi Jesu. Ayọ̀ àti àlàáfíà. Tá fi bẹ̀rẹ̀ ọdún yìí. Ayọ̀ náà la ó fi parí ẹ̀. Láyọ̀ àti àlàáfíà. Pẹ̀lú ògo tó ń jẹ́ ti Ọlọ́run lókè. Bẹ́ẹ̀ ni o. Ná bá ní ìjà yóò máa ń ṣe kékeré. Wọ́n ní títì tó ti Mariam ṣubú báyìí. Wọ́n ní bí Mariam ṣe dákú lọ. Wọ́n ní Mariam má dákú. Wọ́n ní 30 minutes wọ́n jí Mariam tì o. Wọ́n ní Mariam máa dìde. Wọ́n bẹ̀rẹ̀ sí, wọ́n ní kábíyèsí wa bẹ̀rẹ̀ sí ní pariwo. Naomi, òun sọ fún ẹ pé kó má bá anybody jà láàfin. Òun sọ pé kó má bá kinní kan ṣe kinní kan. Pé àwọn onínúure tó wà nù wọn. Wọ́n ní ṣó lọ bá ní chamber ẹ̀ ni. Ṣé Naomi lọ bá Mariam ní chamber ẹ̀ ni. Ṣèbí inú ilé Naomi ni Mariam ti wá bá. Pé kí kábíyèsí má sọ eléyìí o. Kí kábíyèsí má sọ eléyìí tó sọ. Wọ́n ní ẹ̀rù ti ba kábíyèsí. Kábíyèsí ní kí lélẹ̀. Bẹ̀tẹ̀ Ọlọ́run pẹ̀lú ògo tó ń jẹ́ ti Jésù Kristi lókè. Wọ́n ní wọ́n rí Mariam jí o. Wọ́n ní bí Mariam ṣe dìde báyìí. Wọ́n ní ó di lẹ́lẹ́lẹ́. Wọ́n ní tẹ bá rí eré tó kì mọ́lẹ̀. Wọ́n ní bí hospital ló ń lọ. Bí chamber ẹ̀ ló lọ. Eré tó fi sá kúrò ní Royal Mania ti Naomi. Wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n ní tẹ bá wo sinimá lénìí. Wọ́n ní ìjà yẹn máa lágbára gan. Ọlọ́run ló yọ Naomi tí ò fi ní òkú èèyàn lọ́rùn kò dẹ̀ ní rí. Àwọn èèyàn tó bá fẹ́ kú, iṣẹ́ ara Naomi rẹ̀ ni wọ́n ti máa rí. Kán lọ sí òkèèrè rere. Kán lọ para wọn síbẹ̀ kì í ṣe Naomi. Kì í dẹ̀ ṣe ààfin.
wọ́n mà ní kì í ṣe kékeré. Wọ́n ní nǹkan tí àwọn èèyàn sọ, wọ́n ní kí kábíyèsí má sọ nǹkan ní ọ̀rọ̀ yẹn nínú ọ̀rọ̀. Báwo ló ṣe máa sọ pé òun ti sọ fún Queen Naomi kó má jà, kó má ṣe. Wọ́n ní ṣé Queen Naomi máa wòran? Wọ́n ní self defence náà pé irú nǹkan bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá ó jà. Èèyàn wá sínú ilé ẹ̀, ó fẹ́ lù ẹ́ pamọ́lé, wàá save ara ẹ̀ now. Wọ́n ní kò síbi tí ìyẹn ti ń wáyé. Self defence. But a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó wáyé pé ó ṣe bẹ́ẹ̀ tó lọ kú gbé. Nǹkan wọn ní times ẹ̀ bẹ́ẹ̀ yẹn, oríṣiríṣi ọ̀nà náà máa sọ pé kíni. Wọ́n máa wá irọ́ kírọ́, wọ́n máa wá ètekéte tó máa ṣe. Kì í ṣe lórí Naomi. A ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ o, inú mi dùn, ayọ̀ mi kún. Ẹ̀yin náà kẹ́ dúpẹ́ gan, ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi tí olúkálùkù wa bá wà o. Àbí kí ni ìtumọ̀ eléyìí? Kí ni ìtumọ̀ eléyìí? Kábíyèsí, ṣẹ́yìn náà rí ilé ayé àbí ẹ̀ rí? Bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe Naomi, ó dọwọ́ kábíyèsí o. Ọlọ́run á kọ́ ẹ láti mọ̀ ọ́ ṣe o kábíyèsí, torí eléyìí lágbára. Eléyìí lágbára. Wọ́n ní Mariam, ó ń bá ọmọ inú ẹ̀ du ọkọ. At least bí Mariam ṣe gbà bẹ́ẹ̀ tó wáyé pé ó tètè bímọ, á bí irú Naomi yẹn lọ́mọ fíofío. Torí ọmọ 31 years Naomi, ó fẹ́ fi wé ọmọ 58 years ní Mariam. Ṣé Mariam yẹn la máa sọ wípé kò lè bí irú Naomi lọ́mọ? Á bí lọ́mọ dáadáa. Ẹ jẹ́ ká calculate. Ọmọ 26 years. 26 years ló fi ju àbí ní Naomi wà. About many years ni. Ó lè bí dáadáa, ó lè bí mọ̀nà kan. Ọmọ 26 years ti bí ọmọ 3 mẹ́rin. Kí ni ká ti wá gbọ́? Pé kí irú Mariam arúgbó yẹn kó máa bá ọmọ inú ẹ̀ máa du ọkọ. Kí ni nǹkan tó ń wá ní ara Naomi? Kí ló ń wá lára kábíyèsí? Ibi tọ́lọ́run máa gbà punish many of them. Ṣé mọ̀ pé ó pọ̀ gan-an ibi tọ́lọ́run ti máa punish wọn? Torí mi ò rí irú eléyìí rí. Tó ń bá ọmọ kékeré du ọkọ. Ọlọ́run máa punish Mariam. Ọlọ́run ti ṣetán láti punish because eléyìí ti pọ̀ jù. Ọmọ ọlọ́mọ tún wà ní ìjókòó ara ẹ̀. Ó tún wá lọ lù mọ́lé ẹ̀. Eléyìí ga o. Ọlọ́run ló máa ṣìyanu. Ágbẹ̀san. Ìyà tó fi jẹ Naomi. Ọlọ́run á fi yẹ jẹ wọ́n ní àìmọye ọ̀nàkọnà. Torí eléyìí lágbára. Ẹ̀yin èèyàn mi, báwo lẹ ṣe rí sí? Lè jọ kẹ́ bá mi share lè. Ẹ fi sínú comment section. Kẹ́ lè bá mi fi tó kù sí. Comment section, kẹ́ lè bá mi share, kẹ́ lè bá mi like, kẹ́ lè bá mi subscribe. Torí eléyìí lágbára. Kí la fẹ́ sọ irú eléyìí sínú ọ̀rọ̀? Kí irú ìyá arúgbó yẹn kó máa bọ́ ọmọ kékeré máa du ọkọ ẹ̀. Ìwọ yìí kẹ̀dẹ̀ rí, ẹ ti fọ́kọ tí yín, ẹ ti tà, ẹ ti rà. Kí ni problem wọn ní ilé ọkọ Naomi? Ọlọ́run á dìde nínú agbára káwọn wọ ọ̀run kan á dìde kan á gbé Naomi níjà o. Bẹ́ẹ̀ ni o, kò sí nǹkan tá a fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run nìkan ló máa gbé Naomi níjà. Orúkọ Jésù Olúwa wa, àmín.